Àwọn olólùfẹ́ gbajúmọ̀ olórin fújì ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó tún jẹ́ Paramount King of Fuji Music ìyẹn Alhaji Abbas Akande ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré tàbí Ọmọ Rápálá. Wọ́n mà ti ń fi bàbá náà yangàn tí wọ́n sì ránṣẹ́ sí àwọn gbajúmọ̀ olórin fújì tí ìràwọ̀ wọn ń tàn gidigidi ni ìyẹn Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Pasuma Wonder àti Alhaji Saheed Akorede Okunola ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá tí wọ́n ń jẹ́ kí àwọn àtàwọn olólùfẹ́ wọn mọ̀ pé pẹ̀lú bí wọ́n ṣe rò pé àwọn nìkan ni àwọn lówó jù táwọn sì ń rọ́wọ́ yọ nídìí iṣẹ́ fújì. Wọ́n ní olólùfẹ́ àwọn èèyàn Òbésèré ó náà rọ́wọ́ mú rọ́wọ́ yọ àti pé àṣeyọrí ẹ̀ ó tayọ tiwọn gan, ṣùgbọ́n Òbésèré ó kàn jẹ́ ẹni tí kì í pariwo ni. Ọ̀rọ̀ tí Òbésèré tó ṣẹ̀ṣẹ̀ sọ àti ìkéde tó ṣẹ̀ṣẹ̀ ṣe ni ló mú ọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ ẹ̀ tán sọ ránṣẹ́ sí Pasuma àtòṣùpá àtàwọn olólùfẹ́ wọn. Ẹ rántí wípé ọ̀rọ̀ kan ṣoṣo tí àwọn olólùfẹ́ Pasuma àtòṣùpá tí wọ́n ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìpàápàá lásìkò tí ìrẹ́pọ̀ tó ti padà sáàrin Saheed Òṣùpá àti Pasuma ni pé àwọn ni olórin fújì méjì tó wà ní ìta tó wà lókè ìtàyé ń gbọ́ jù báyìí àti pé àwọn ló ń gba eré jù, àwọn sì ni wọ́n ní àṣeyọrí jù nídìí iṣẹ́ orin fújì yàtọ̀ sí Alhaji Wasiu Ayinde ẹni tó pè yàn mọ̀ sí K1 The Ultimate. Ṣùgbọ́n ṣá o, lásìkò tó ń kọrin èyí tí ó ti lu gbogbo orí ẹ̀rọ ayélujára pa, Ọmọ Rápálá ọba àṣàkáṣà gẹ́gẹ́ bó ṣe ń pò Òbésèré ó kéde wípé ayẹyẹ ọgọ́ta ọdún èèyàn 60 years ohun tó ń bọ̀ lọ́nà nínú oṣù kìíní ọdún tó ń bọ̀. Òbésèré ní òun fẹ́ ṣe lára ọ̀tọ̀ ni, ó ní nǹkan tóun yóò ṣe ni pé odidi ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun fẹ́ ṣí sí agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó níbi tí ọ̀pọ̀ àwọn olówó tó ń kọ́lé sí. Onílẹ̀hùn lẹ́yìn tó ń bá ṣí ilé méjì sí agbègbè Lẹ́kì ó lóun ò ní dúró síbẹ̀ o, ó lóun yóò wá gba ìlú Ìbàdàn tó jẹ́ ìlú abínibí òun lọ, òun yóò wá lọ ṣí odidi ilé mẹ́ta papọ̀ níbẹ̀. Ó ní káwọn èèyàn lè mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀, nǹkan sì wà ọ̀tá wà lára ẹrù pọ̀ ńlẹ̀ bíbà. Gbàrà tí Òbésèré tó sọ̀rọ̀ ìlàlú mà ti sọ tí àwọn olólùfẹ́ ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní máa hó fáyọ̀ pé kí olórin kan pẹ̀lú bí Nàìjíríà bó ṣe le tó yìí kó tó lè kọ́ ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ságbègbè Lẹ́kì tó jẹ́ pé owó téèyàn yóò fi ra ilẹ̀ lásán gan ó ti tó kọ́ ilé bíi 5 sí àwọn ìlú míì. Wọ́n ní kó wá di pé odidi ilé méjì ló fẹ́ ṣí sírú àdúgbò bẹ́ẹ̀. Wọ́n ní irú eléyìí ti fi hàn pé bàbá ńlá olówó lolórin fújì náà. Wọ́n tún ní eléyìí ò tún tán síbẹ̀, wọ́n ní kéèyàn tó fẹ́ lọ kọ́ sí ilé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Ìbàdàn pẹ̀lú bí ìlú Ìbàdàn ṣe tóbi tó sì tún jẹ́ ìlú tó gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá lásìkò yìí. Wọ́n ní eléyìí ò ń ṣe ìnáwó kékeré o. Wọ́n wá ń jẹ́ káwọn olólùfẹ́ Saheed Òṣùpá àti Pasuma àtàwọn méjèèjì fúnra wọn mọ̀ pé pẹ̀lú ìkéde tí Òbésèré ṣe yìí àjẹ́ wípé ó ti fi hàn pé kìí ṣe pé wọ́n ní àṣeyọrí tàbí owó jùlọ. Wọ́n ní tó kàn ṣe ni pé Òbésèré àtàwọn olólùfẹ́ àwọn kìí pariwo ni, àwọn kìí fọn fèrè ara wọn, ṣùgbọ́n tán ní ìkéde tí Òbésèré ṣe yìí ó ti fi hàn pé ọ̀gá lọ̀gá ń jẹ́, bàbá sì ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́.